42 ni bàbá dá Ansarul Islam lẹ̀. Bàbá wa dá alẹ̀ nítorí àwọn ọmọ mùsùlùmí. Bàbá wa bẹ̀rẹ̀ lé kéwu àfàgbà àfà Muyideen kí ló wí. Bàbá dá lé kéwu lẹ̀. Ẹ̀rí gbogbo ọmọ Ìlọrin ẹni náà sájà kí àyà kan yìí ká fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní ìwà Nabi Muhammad. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir sì bá wa wí. Rahmanir rahim. Oni tá a wá síbí yìí kò sí tá a wá ṣe bí bàbá wa Engineer Kọ́lá ẹ kú àṣeyọrí. Bó ni ìbá ti wá rí lónìí tí bàbá wa Justice Abdulmutallib Hanbali tí wọ́n bá tó ń bẹ láyé lónìí. Gbogbo wàhálà tí wọ́n ṣe náà lọ́lọ́run yọrí. Èyí tí bàbá wa Alhaji Àgbà ní àwa ṣe ń bí lónìí àwa yọ̀. Bàbá ní ẹ wá dúpẹ́ káwa fi oore hàn. Ọlọ́run wa ní ẹ wá o ẹ̀yin ìjọ Ànábì Muhammad. Ẹ dákun ìwọ tó bá mọ àyà yìí tó bá bá wa ké ò ṣe é dáa. Ọlọ́run ní ma yaf'alullahu bi adhabikum. Sì bá ń ké in shakartum wa amantum. Wa kana Allahu shakiran alim. Ọlọ́run tó ní ìwà Ànábì Muhammad sallallahu máa bá Yorùbá Ànábì jẹ. Ma yaf'alullahu bi adhabikum. Ọlọ́run ní ẹ̀yin ìjọ Ànábì Muhammad sì Yorùbá Ànábì. Ma yaf'alullahu bi adhabikum. Ọlọ́run ní gbogbo ẹ̀yin mùsùlùmí àti mùsùlùmá tèmi Ọlọ́run tí mo ṣoore fún tí mo ní kí Mukai kó yọrí mo ní yunifásitì Ọlọ́run ní kó yọrí Muhammad Kamal University ẹni Allahu Akbar. Ma yaf'alullahu bi adhabikum. Ọlọ́run wá ní ẹ wá o kí ni mo fẹ́ fi kí n jẹ yín níyà Ọlọ́run ní kí ni mo fẹ́ fi ṣe. In shakartum. Ọlọ́run ní èyí tí bàbá wa Alhaji Àgbà ní àwa ṣe ní ìrọ̀lẹ́ yìí nù. Ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fèmí Ọlọ́run bàbá wa Àgbà apá náà máa wọlé. In shakartum. Ọlọ́run ní tẹ́ ẹ bá ti ń dúpẹ́ fèmí Ọlọ́run lérí oore tí mo ṣe fún yín. Wa amantum. Ọlọ́run ní lẹ́yìn náà tẹ́ ẹ tó wá gbà fún èmi Ọlọ́run lérí oore tí mo ṣe fún yín ni. Ẹ bá wa ké. Kí ọ ní alima. Wa kana Allahu shakiran alima. Ọlọ́run tó wá ní Ànábì Muhammad. Sallallahu alaihi wasallam. Yorùbá Ànábì jẹ́ lónìí tí Ọlọ́run dùn wá nú àní Yorùbá Ànábì kí wọ́n máa gbọ́n sánmà. Kárí tún wà máa wa kana Allahu shakiran alima. Ẹ̀rí lérí mímọ̀ tí bàbá wa Alhaji Àgbà wà lérí bẹ́ẹ̀ náà ni wọ́n wá dá Ansarul Islam secondary school tí ń bẹ lógidi níyàyín. Wọ́n dá Ansarul Islam ilẹ̀ ní secondary school níyàyín ní 1971. Ẹ gbọ́dọ̀ tóbi. Lẹ́yìn náà primary school kékeré níbi tá a ti ń ṣe wá sí lọ́hùn bàbá dá a lẹ̀ ní 1947 46 47 ẹ̀rí iná ni bàbá dá a lẹ̀. Ma yaf'alullahu bi adhabikum. Bàbá tó wá ní Muhammad KAMALDEEN nursery and primary school ẹ̀rí lọ́nà àlè hikima lọ́hùn níjọ́ náà lọ́hùn bàbá tó dáhùn náà lẹ̀. Ma yaf'alullahu bi adhabikum. Àfà yìí a máa gbọ́ Ansarul Islam Maloko Ansarul Islam Òkè Ọdẹ secondary school bàbá wa dálẹ̀ lọ gbà èyí tó lọ́hùn náà bàbá ńlá igbó ńlá bùdú ààrẹ omi fún ẹ̀dẹ ẹ̀rí èyí tó lọ́hùn wá fi parí gbogbo ẹ̀ èyí tó lọ́hùn wa kana Allahu shakiran alima. Ọlọ́run wá ní ẹ̀rí kàmáláwù ìlàhùnà ẹ bá wa wí wàlákọ̀bí hamudala sí ní àmì wàdánù mi nàlẹ́ àdàbí kàmá. ìlàhùnà bísímì wàlákọ̀bí hamudala sí ní àmì
Wananu minal adabi. Ọ̀gá orin tọ́lọ̀ máa ṣe fún yàn láyé òun náà ní kéèyàn wá ní yunifásitì. Ibẹ̀ náà lè yóò ti ní first degree. Ibẹ̀ ni ó ti gba second degree. Níbẹ̀ náà ni ó ti di doctora. Níbẹ̀ náà ni wọ́n ti máa fún yàn ní professor. Ọlọ́run wá kàmálà rẹ̀ fún ayájá. Kàmálà o ìlàhùnà bísímì. Wàlákọ̀bí àmúdàlà sí ní àmì. Wananu minal adabi.